ṣe rí ohun ìfẹ́ yẹn gangan ẹlòmíì gbéwé àkáǹtì àbẹ́ ó bẹ̀rẹ̀ sí ní ṣe alóhùn ṣe kò ṣiṣẹ́ nígbà tí ò dúró ti àbá kó kọ́ nǹkan tó ń pè ní ohun ìfẹ́ ṣé ohun ìfẹ́ tí ó bá ní pé a kì í ná kékeje lóde ìwéré ẹ rí i pé ẹni tí ò bá gbọ́ ohun tá a sọ yẹn yóò máa rò pé bẹ́ẹ̀ Yorùbá ní ṣùgbọ́n ohun ìfẹ́ ni wọ́n ń pè so nípa àwọn oògùn àṣírí àfi a kì í ná kékeje lóde ìwéré. ẹ̀sìn tá a bá sọ gbólóhùn yẹn tó ń lè máa ṣe pẹ̀lú ẹ̀ ṣẹ̀ṣẹ̀ tí a bá léèyàn kò ní báyàn. ẹ̀ṣẹ̀ dóngóyárò òun náà pè ní quinine leaf nígbà táwọn òyìnbó dé ẹ pé ewé yìí history ẹ̀ ó yẹ ká mọ history ẹ̀. ẹ ṣáwo wọ́n ń ṣe ewé tó ń wù lẹ́yìn. dóngóyárò nígbà ìwáṣẹ̀ ó pọ̀ ń sáré. ó pọ̀ ní kò ń ṣe ewé tó kọ́kọ́ ń wù lẹ́yìn àwọn òyìnbó gbà tí wọ́n ń bọ̀ náà mú wá. àwọn ewé tó wà ní Caribbean ní lẹ́yìn Amẹ́ríkà ní ewé yìí àwọn ewé wọ́n wá gbìn sílẹ̀ ìyẹn ewé dóngóyárò wọ́n ní quinine leaf òun náà fi ṣe nivaquine chloroquine nígbà yẹn. ewé dóngóyárò yìí òun náà fi ṣe ẹ lọ tọ́ wò kẹ lọ tọ́ chloroquine wò ẹ rí i pé the same taste ló wà ṣáà tí ń sìn kí ló ń ṣe náà ni pé ó ń ṣe fún ibà ó ń pa owó ibà ẹ̀fọn ń jẹ àwọn èèyàn tí ẹ̀fọn ti jẹ́ tí wọ́n ti lè mú ewé dóngóyárò yìí àwọn kan ní pé ewé dóngóyárò ṣiṣẹ́ mọ́ Ọlọ́run tó wà tó ṣe àṣẹ ẹ̀ síbẹ̀ òun kúrò láti ìpìlẹ̀ kúrò ń bẹ̀ ewé dóngóyárò tẹ́ bá ti gbó sí omi kí ẹ̀ mú kí ẹ̀ bá dẹ̀ ṣe pé èèyàn lè mú gbígbó ẹ̀ kó sè é kó mú kò wá ṣe pé àmúdórógbó ẹlòmíì àmú ewé àbàbàgbó àsìdérí bẹ́ẹ̀ kọ́ a máa mú níwọ̀nba ni láàárọ̀ alẹ́ ó ti parí ó wáyé kí èèyàn ní defense. wọn ò sì ní fi nǹkan kan kún. àbí à ń lo mí dùn à ń. èèyàn lè fomi dùn ṣe ìdí àfi somi dùn ṣe àgbo náà ni pé kí ó kọ́ bá lóró tó le jù á lè jẹ́ kóró ẹ̀ wáyé díẹ̀ á lè ṣe é mu lẹ́nu. ókè kókó omi dùn nìyẹn. bẹ́ẹ̀ àpò tíì ó wà fún mílíkì sí ni. lomi dùn wà fún omi so. ìyọ́ jogbo oríṣi méjì ni o. méjì ni jogbo. àwọn kan ní ewé tó fẹ̀ àwọn kan ní ewé tó yánrán ó yẹ rí ìbò ìkòkò tí a bẹ̀rẹ̀ sí ní ṣe tó bá tí a ń ṣe bíi tíì láàárọ̀ ó máa ní defense fún ìtọ̀ ṣúgà ó máa ní defense fún àwọn àìsàn tó wà nínú bladder ní ewé tá a mú lọ́wọ́ yìí ó dá púpọ̀ ó máa ń kọ́ dí àìsàn ìtọ̀ ṣúgà ó máa ń kọ́ dí àwọn àìsàn urinary tract infection ṣọ́ọ̀bù tí ń sìn gbogbo máa ń gbìn sílé ẹlòmíì gbìn bíi fúláwà wọn mọ̀ àwọn ta fúláwà máa yọ̀dọ̀ wọn ṣùgbọ́n tó bá lè gbìyànjú kó wá ní kó nínú ọgbà ẹ̀ ó dá púpọ̀. ewé ejò. Alore TV Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n. káàkiri tí ẹ ti wà lọ́dọ̀ bàbá wa náà ni àṣùwà bàbá aládùn ní ìlú Abẹ́òkúta bàbá oríṣiríṣi ewé ni a rí níbí lónìí nínú ẹ̀ náà ni ẹ jẹ́ ká kọ́ ọmọ láti bí sà ẹ̀kọ́ ní báyìí náà kí lórúkọ ewé eléyìí tí à ń wò yìí. ewé tí àwọn ewé ìràwọ̀lẹ̀ ló wà ń bẹ̀rẹ̀. ewé ìràwọ̀lẹ̀. lẹ́yìn rẹ̀ la tún ní ẹ̀fọ́ yánrin ẹ̀rí ẹ̀fọ́ yánrin a ní ewé ọ̀ṣunṣun. àbí ṣáà lè já káwọn èèyàn rí nílé ẹja káwọn èèyàn rí nílé ẹja káwọn èèyàn rí nílé. ewé tá a múra yìí náà pè ní ìràwọ̀ ilẹ̀. ìràwọ̀ ilẹ̀ kí lòun ṣiṣẹ́ fún. ewé ìràwọ̀ ilẹ̀ táwọn àgbàlagbà máa ń lò fún pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n à á sọ nǹkan ẹyọ kan tí a máa lò fún. ṣe eré ewé ìràwọ̀ ilẹ̀ tí wọ́n bá ní skin disease bíi eczema àbí ifo èélá tó bá ti lọ kúrú náà bẹ́ẹ̀ ni à á lọ á pọ̀ àwa mú sulfur ìmí ọjọ́ à á pò pẹ̀lú álọ̀mù dúdú díẹ̀ láti pò pẹ̀lú ìmí ọjọ́ pẹ̀lú álọ̀mù dúdú díẹ̀ a máa fi sínú àdín àbí inú àdé àgbọn ẹni a máa fi máa para tó bá ti wẹ̀ tán ìta bá tún pò nú ẹ̀ náà láti sínú ìmí ọjọ́ àti àdé álọ̀mù dúdú yẹn òun tàn tún lè máa fi ṣọṣẹ a máa fi wẹ̀ ó dá púpọ̀ fún kòkòrò ara ìyẹn ni ewé ìmí èṣù. ìmí èṣù ni wọ́n pè é. eléyìí ọ̀nà èyí ṣùgbọ́n ká eléyìí náà pè ní ẹ̀fọ́ yánrin. ẹ̀fọ́ yánrin. ẹ̀fọ́ yánrin white lettuce wọ́n á pè ní white lettuce ìwé ẹ̀fọ́ yánrin ṣé tóun náà ń ṣe é pọ̀ ṣùgbọ́n aṣọ ẹyọ kan náà fún ọ̀yàn láti jẹ àǹfààní òun náà ni bí ó ṣe wà yìí a máa fi ń ṣe àsèjẹ pẹ̀lú ẹja àrọ̀ tàbí ikó nígbàlà tí a fi méjì tó fi ṣe àsèjẹ fẹ́yàn
ó máa ń kọ́ di aburú ó máa ń lé aburú jìnnà síyàn òun náà ni ewé ẹ̀fọ́ yán ni. a tún máa ń lò pẹ̀lú orógbó láti fi ṣe àìsàn láti fi oògùn ojú oògùn ojú yẹn a kì í kan sójú o tó bá ti lò ó tán èèyàn máa lò yóò máa gbé mi a máa ṣiṣẹ́ tó bá lò yàn ní àìsàn ojú ṣúṣú ó dá púpọ̀ fún ìyẹn ewé ẹ̀fọ́ yán ni wọ́n lè fi ń ṣe ẹ̀fọ́ jíjẹ náà. nǹkan fẹ́ bẹ̀rẹ̀ ṣé yàn ti lè jẹ́ ẹ tí yẹn bá ń jẹ́ kí ni medicinal value pé èèyàn ń jẹ́. tí yẹn bá ń ṣe ẹ̀fọ́ yán ni onítọ̀hún ojú ẹ̀ máa clear. tí yẹn bá ń jẹ́ ẹ̀fọ́ yán ni dáadáa. ní àìsàn ojú ẹ̀ máa clear dáadáa ní tó dá púpọ̀ jù ni so ìyẹn nìyẹn. àtúnrà àwọn míì ń bí lóríṣiríṣi ni. èyí tí amúdáwọ̀ yẹn ni ewé àbámọ́dá. ewé àbámọ́dá. ṣẹ́rí àbámọ́dá tá a mú dání ẹ̀sìn oríṣi méjì ni ó ní akọ ó ní abo wọ́n pè kan ní ewé ọ̀dúndún. ọ̀dúndún sòdédé rọ̀. ó ní abo eléyìí so àbámọ́dá nǹkan àgbàlá fi ń ṣe pọ̀ ẹ̀ rí i pé wọ́n ní mẹ́ta lòògùn oògùn idán wà oògùn àbámọ́dá wà oògùn tó bá ń tọ́jú èèyàn wà so tó bá mú àbámọ́dá ó ní bó ṣe máa ń lò tó máa lò pẹ̀lú ó ní àwọn ohun tó máa fi ṣe láti fi ṣe pé àbátá bá dá tálágbá wá dá òun lò ṣe ògé gbà táwọn àgbàlagbà bá lò àbátá bá dá fún tọ̀hún òun ló máa ṣe wọ́n fi ń lo bẹ́ẹ̀ fún àbámọ́dá lẹ́yàtọ̀ sí eléyìí wọ́n tún máa ń lo ewé àbámọ́dá fún ẹ̀rọ̀ wọ́n ti ń lò fún ẹ̀rọ̀ tí ọmọ bá ní ìgbóná tó bá mú ewé bombomu pẹ̀lú àbámọ́dá yìí pẹ̀lú epo pupa tó wá ti ṣe wọn máa lọ nílẹ̀ lẹ́ni ilẹ̀ ẹlẹ̀ símẹ́ǹtì lórí símẹ́ǹtì á ti epo pupa sí wọn á fi kerosene sí wọn kàn máa fi para ẹ̀rọ ni tí olóde bá kọlu ọmọ táwọn olóyìnbó pè ní measles àbí ó ṣe fún measles. so láti ṣe bẹ́ẹ̀ wọ́n á ní kọ́ wọ́n mú tàgírì wọ́n á fi ẹ̀sọ́ wájú ilé. tàgírì máa wà nínú ilé àbí kó bá yí káàkiri inú yàrá. ewé àkókò. so àwọn ewé oríṣiríṣi nìyẹn. ewé eléyìí wọ́n pè ní ewé ṣáyò ewé ṣáyò wọ́n máa fi ń lò tó máa lò pẹ̀lú awọ ọ̀nì ewé ṣáyò àti ewé awọ ọ̀nì wọ́n máa fi ń ṣe nǹkan tí ẹ máa ní àìsàn skin disease náà ló náà wà fún wọ́n máa ń lò wọ́n mọ̀ bẹ́ẹ̀ so eléyìí efinrin eléyìí. efinrin tó fi ń ṣe pẹpẹ súùpù. efinrin tó dá fún pẹpẹ súùpù tó dá fún ní basil leaf. basil ó náà dá púpọ̀ fún inú ẹ̀yìn àbí tí a bá ní àbí hypertension ìṣeésìn efinrin ó dá púpọ̀ ìyá máa gbó ohun àjẹ ó lè fi ń sebẹ̀ ó dá púpọ̀ láti máa lò tí a bá ṣe bẹ́ẹ̀ ń lò ó ń tọ̀hún ó bá jẹ́ kó ní defense against àwọn àìsàn oríṣiríṣi bíi diabetes àbí hypertension. tí a bá ń jẹ efinrin dáadáa ó lè dá fún àìsàn inú náà. ṣé èèyàn lè mọ ṣe bí ọbẹ̀ náà wọ́n fi sínú ọbẹ̀ every time. wọ́n fi ṣe pepper soup àwọn ṣe ṣe náà ní ewé efinrin nìyẹn. ṣe tó bá diabetes ni o hypertension ni o. oríṣiríṣi ni àwọn ewé tí ó wà ń bí. ìta tó wọ̀ ń sìn ewé awọ erin ní etí erin kí ni ó dàpọ̀ ó lórúkọ kankan pèlè tó ń pè lóyìnbó. aloe vera. wọ́n máa ń pè é ní ewé etí erin. ewé etí erin lè àwọn àgbàlagbà tó fi ń ṣe pọ̀ ṣùgbọ́n tó common jù náà ni pé ká fi ṣe ìpara wọ́n fi ń ṣe ìpara wọ́n lè fi ń ṣe oògùn jẹjẹrẹ tí wọ́n bá rí juice ẹ̀ tó dàgbà yẹ pé ó ní juice. ṣé àmú ni àbábá. juice yìí èèyàn lè mú ṣèṣe láti lè fi ṣe fún oògùn inú ṣèṣe ó dábọ̀ ọ̀gbọ̀n. bàbá ó korò ó korò lẹ́nu ó korò. tó bá korò dá fún ara ṣèṣe tí wọ́n á mí ìṣẹ̀lẹ̀ yẹn tí wọ́n á máa ṣe pẹ̀lú oyin tí wọ́n á ṣe pẹ̀lú oyin ó dá lára ó pọ̀. kì í sí yàyàn ń gbẹ. kò sí yàyàn ń gbẹ ó dáa kò ní yàyàn ń gbẹ. Gbogbo àwọn ewé ló lè yàyàn ń gbẹ o. bàbá yìí ká sọ kí ewé yàyàn ń gbẹ ọ̀tọ̀ kí ewé jẹ́ ìkọ́ tó bá jẹ́ pé èèyàn purge ọ̀tọ̀ ni kí ewé tó bá jẹ́ pé kí èèyàn pé kókó àgbẹ̀ wọ́ọ́rọ́wọ́ tó pé ewé máa ń ní fibre natural kìíní máa ń ní fibre àti roughage nínú tí a bá lò bẹ́ẹ̀ yẹn ó dà pọ̀ ó pọ̀ tàbí ṣe àwọn oògùn wa kan tí a bẹ̀ sí lò ń tọ́wọ́ ní rí ibi àìsàn á dẹ̀ fọ àti wọ́n jẹ́ ká ara èèyàn dán tí a bẹ̀ sí ní lò tí wàá rò ó náà yẹ pé ara ẹ̀ máa ń dán ní oògùn wọ́n yẹ ká ara èèyàn dán bẹ́ẹ̀ ni àwọn ewé oríṣiríṣi ń bí tí a ti gbìn ìwé lè ṣe ewé èbìbísowó lélẹ́yìn. kí lẹ pé yìí. ewé èbìbísowó. èbìbísowó. ewé ẹ̀yìn olóbe. lẹ́yìn ni olóbe so lẹ́yìn lólóbe. èyí tí Àyìnlá Ọmọwúrà kọ lọ́jọ́ ọjọ́ sí iṣẹ́ wo lélẹ́yìn ṣe. iṣẹ́ tó ṣe pọ̀ ó yá jẹ̀díjẹ̀dí à ń lò fún nǹkan tá a fi lè lé aburú kúrò. káburú má bá yàn. ẹ rí i pé àwọn àgbàlagbà tá a dọ̀rọ̀ wọn àgbàlagbà
tó máa mú ewé Yorùbá tó máa rẹ sínú ìgò wọ́n á dà sínú ọtí wọ́n máa mú owó tuntun wọ́n á jù sínú ẹ̀ èsì tó wá jù sínú ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ní àwọn ìtọ̀ máa ń fi sí tí wọ́n ti dé ẹni tó máa lò àṣẹ onítọ̀ ní ìtú wọ́n ní dàda òkè ráwọn owó bẹ́ẹ̀ni ojú òkè ń pọ̀ dàda ojú owó ní pọ́ńtọ̀ wọ́n máa ń lò bẹ́ẹ̀. ewé eléyìí olóbé so yìí náà. bẹ́ẹ̀ni ẹni ewé yìí olóbé yìí náà wọ́n máa tún lò tó yẹ pé àwọn tó bá ń tọ̀ lẹ́yìn tó máa ń léèyàn tí ẹ̀yà sọ ń pa oògùn bí Nàìjíríà ṣe ń lọ lọ́wọ́ yìí sìn. tí wọ́n tó ń jí ọba gbé tó ń pa ọba dànù nílẹ̀ Yorùbá. tí wọ́n máa ń fi ṣiṣẹ́ kan tí wọ́n máa ṣe èèyàn tó máa ń léèyàn ó ń tọ̀ wọn ò ní báyàn. títí wọ́n máa ń sin sí ọrùn ẹsẹ̀ ni. ọrùn ẹsẹ̀ wọ́n á sin bí gbẹ́rẹ́. àwọn ìlàṣẹ ìkẹyìn náà sìn sọ̀rọ̀ ẹsẹ̀ tí àwọn tó yẹ mú yín tó máa ń lé yín wọn ní báyín. ṣé à á lọ eléyìí ni ṣé à á jó ni. ká má sọ tán ṣùgbọ́n àwọn tó wá nílò ẹ̀kọ́ kàn sí bàbá Aládò. ẹ rí i pé ẹ̀mí máa ń sọ pé lórí pé kí ọ̀rọ̀ gbọ́ sórí afẹ́fẹ́ kó máa fi oògùn káfa kó máa fọ̀rọ̀ já ẹnu oògùn kò ní kó máa fi já ẹnu oògùn tó bá ń jẹ́ tó jẹ́ oògùn àṣírí máa pè é. ṣé èyí táwa ń ṣe yìí àṣekà àwọn Yorùbá mọ̀ pé ó sì wà o ó wà dáadáa níbi tó wà. oògùn àṣírí wà lọ́tọ̀ oògùn ká tọ́jú ara wa ó wà lọ́tọ̀ tètè tó oògùn tọ́jú ara ní lọ́jọ́ ìwé ìfèrè lọ gbóko mú ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n oògùn àṣírí tó pé ó ní nǹkan máa sọ sí ó ní àwọn ohun ìfẹ́ tá a pè sí. ṣé rí ohun ìfẹ́ yẹn gangan ẹlẹ́mìí gbéwé àkáǹtì àbẹ́ ó bẹ̀rẹ̀ sí ní ṣe alóhùn ṣe kò ṣiṣẹ́ nígbà tí ò dúró ti àbá kó kọ́ nǹkan tó ń pè ní ohun ìfẹ́ ṣé ohun ìfẹ́ tí ó bá ní pé a kì í ná kékeje lóde ìwéré ẹ rí i pé ẹni tí ò bá gbọ́ ohun tá a sọ yẹn yóò máa rò pé bẹ́ẹ̀ Yorùbá ní ṣùgbọ́n ohun ìfẹ́ ni wọ́n ń pè so nípa àwọn oògùn àṣírí àfi a kì í ná kékeje lóde ìwéré. ẹ̀sìn tí wọ́n sọ gbólóhùn yẹn tó ń lè máa ṣe pẹ̀lú ẹ̀ ṣẹ̀ṣẹ̀ tí wọ́n bá léèyàn kò ní báyàn. ìyẹn ewé lẹ́yìn ni olóbé so. yóò máa léèyàn lẹ́yìn ni. èyí tó wá ṣù tó ṣù bí gbóyìn kọ́. ṣé rí ewé tó ṣù ní ewé tó ṣù yìí. ẹyọ àti ẹwà káàkiri àgbáláyé ìlú Abẹ́òkúta náà ni aṣọ ọlọ́dọ̀ bàbá Aládò nílùú Abẹ́òkúta lọ́kàlẹ̀ sí ibẹ̀ ní tẹlifíṣàn lórí fáwọn Yorùbá àti wàá bá wọn bàbá yẹn máa tẹ̀síwájú. ṣé rí tá a mú dání yìí ewé yìí ó máa ń korò gan àwọn kan ń pè ní bitters ṣùgbọ́n à ń pè ní ewé jogbo. wọn ló korò bíi jogbo. ṣé rí ewé tí wọ́n wò yìí ìyọ́ jogbo oríṣi méjì ni o. méjì ni jogbo. àwọn kan ní ewé tó fẹ̀ àwọn kan ní ewé tó yún fún eré ìbò ìkòyè tí a bẹ̀rẹ̀ sí ní ṣe tó bá tí a ń ṣe bíi tíì láàárọ̀ ó máa ní defense fún ìtọ̀ ṣúgà ó máa ní defense fún àwọn àìsàn tó wà nínú bladder ní ewé tá a mú lọ́wọ́ yìí ó da púpọ̀ ó máa ń kọdí àìsàn ìtọ̀ ṣúgà ó máa ń kọdí àwọn àìsàn urinary tract infection ṣọlá tí ń sìn ìwé máa ń gbé sílé ẹlòmíì gbé bíi fúláwà wọn ọmọ àwọn ta fúláwà máa rọ́dọ̀ wọn ṣùgbọ́n tó bá lè gbìyànjú kó wá ní kó nínú ọgbà ẹ̀ ó da púpọ̀. ewé jogbo ẹni méjì ni. gbogbo ètò ẹlẹ́rùn báyìí. ok tí mo mú lọ́wọ́ láti rí bí ó ṣe jẹ́ ni àwọn tó wà ní láyìn yìí nìyẹn. àwọn kan wà lọ́wọ́ àwọn ọmọ ẹ pé ìyàwó ẹ̀yìn ọmọ ẹ kí bàbá kan sọ̀rọ̀ eléyìí dóngóyárò ó ti ẹ̀ pọ́n lu mi ní sàárẹ̀ olú dóngóyárò yìí pọ̀ gan lọ́dọ̀ tiwa. ṣé dóngóyárò. omi lásán kan ó tó ṣe bẹbẹ èyí tẹ́ tó kó láti nǹkan kí làwọn eléyìí wà fún sáà. ewé ìtọ́pẹ́ ni ewé akéèrí. akéèrí. ewé akéèrí tó bá gbó wọ́n máa ń gbó tó bá ti gbó ó máa fà tó ti ṣe tó bá ti gbó wọ́n máa fi fọ ọkùnrin tí àtọ̀ Yorùbá tí ó bá jáde dáadáa. ọkùnrin tí àtọ̀ Yorùbá ṣe dáadáa. a máa ń lò pẹ̀lú ọ̀gbọ́lọ́ngbọ̀ nígbà míì a lè máa ń lò pẹ̀lú ewé orí òté ni wọ́n máa ń pè é kàn ní ewé orí òté ni ewé yẹn òkè ọ̀yà ló ń wá láti bí Ìlọrin sókè ewé orí òté ni tó bá ti lò pẹ̀lú ewé akéèrí àti egbò ọ̀gbọ́lọ́ ó dáa fún ọkùnrin tí ó wáyé pé àtọ̀ Yorùbá lágbára tó. ó dáa fún ọkùnrin. bẹ́ẹ̀ni ètò amúdání ni ewé ìtìpọ́nlá. ìtìpọ́nlá. ewé ìtìpọ́nlá nítorí àwọn àgbà ń lò fún pọ̀ tó ti yé sìn bọ́tí tí ẹ máa sọ ní àkọ́kọ́ ni pé tí ọ̀nà bá dí gágá mọ́yàn kí àwọn lọ wá ewé ìtìpọ́nlá àti ewé ìṣọ́kùtù. ìṣọ́kùtù. kó wá wá ìgbín mẹ́rin. ètò afẹ́fẹ́ kalẹ̀ ẹ pé mi fẹ́ máa sọ nípa àwọn oògùn àṣírí rárá. ṣùgbọ́n tí. bàbá àbíkẹ́ kú fi nọ́mbà yín kalẹ̀ káwọn èèyàn pè yín kọ́mọ gbé òjò fún òjò kọ́mọ gbé àyìnà fún àyìnà. ẹ̀yin tó bá fẹ́ pè wá orúkọ tèmi ni bàbá Aládò alága olùdarí iléeṣẹ́ Aládò Aba Research Center táwa nílùú Abẹ́òkúta nọ́mbà mi rè 08028121088 tàbí 07031002088
2744 ìyẹn tí mo máa gba àwọn èèyàn tẹ́ ń gbọ́ mi lé ní pé ẹ jẹ́ ká wá ìmọ̀ nípa ewé àti egbò ẹ má yẹ ká gbé òjò ká gbé fáìnà gẹ́gẹ́ bí olóòtú ṣe sọ ọ̀pọ̀ ẹlòmíín sọ àmúlùmálà àbàṣọ báyìí àwọn tó wá ń sọ fún yẹn ṣé wọ́n mọ nítorí ẹ̀kọ́ gbà àti kẹ́ yọjú sóní mímọ́ o ká yọjú sí mímọ́ o ní ewé àti egbò ká fi tọ́jú ara wa ẹ̀kejì náà ní pé àwọn oògùn tó jáde láti ilé iṣẹ́ wa ẹ̀yin àyè wà láti wá gbà ní ọ̀pọ̀ yanturu láti lè máa fi ṣe òwò. ẹ tiẹ̀ lẹ́ẹ̀ máa ń kọ́ àwọn èèyàn náà ẹ máa ń kọ́ wọn nímọ̀ bá ṣe. ẹ̀rí ilé iṣẹ́ wa rèé ẹ̀rí ilé iṣẹ́ wa dàwọ̀ yìí láti wé kọ́ àwọn èèyàn ní ìmọ̀ ewé àti egbò ẹlòmíín ká ìwé kò ríṣẹ́ ṣe ẹlòmíín wà ní pé oníṣègùn ní àbá tiẹ̀ náà but ó ní àkáǹtì kó rẹpẹtẹ bọ̀ kó bó ṣe máa lò ó. ṣùgbọ́n lè tẹ̀síwájú bí dáadáa. ó tẹ̀síwájú tó bá wá yóò kẹ́kọ̀ọ́ àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ oṣù mẹ́fà àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ ọdún kan níbí ó ti ń ṣe láti kọ́ nípa ewé àti egbò nìkan ni o kò tí yẹn bá kọ yóò wúlò fún yẹn pé oògùn yẹn kan lè yàn mọ̀ tó wà tí mọ́ra mọ̀ dájú wọ́n ní pé ó lè fi jéèyàn láyé. wọ́n ní pé tá a bá kọ́ fá lẹ́gbẹ̀rún tá a kọ nígbà agba wọ́n ní àfi kí fá gbé ni làwa mọ̀ o fún àgbàlagbà sọ nìyẹn wọ́n ní àfi kí fá gbé ni ẹ bá kọ ẹgbẹ̀rún ifá kẹ́kọ̀ọ́ ẹgbẹ̀rún mẹ́fà ifá tí ò bá ti gbèyàn ifá ò gbé nìyẹn èsì ẹsẹ̀ so tá pé oògùn ẹ̀kọ́ lẹ́mọ̀ tó ń jẹ́ ó ti dúró fún bí wọn kan ń ṣe àwọn oògùn bíi Cameroon àwọn ọ̀nà ṣe oògùn ọ̀lẹ́pítà tó ti wà tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ló ṣe Coca-Cola bẹ́ẹ̀ ni wọ́n ti mọ̀ tó bá ti ń jẹ́ yóò dọ́là fún ẹ ẹgbẹ̀rún tí ká wá mọ̀ sí àágùn òdúró ẹni yẹn mọ̀ láìpẹ́ ìlà ṣe convocation. bẹ́ẹ̀ ni ní University of Lagos bẹ́ẹ̀ ni dáadáa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Babalado ó graduate ní University of Lagos ààrẹ dúró afẹ́ PhD náà sí. ọlọ́run àgbà bẹ́ẹ̀. ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ẹ já wá ìmọ̀ nípa ewé àti egbò Ọlọ́run fún ẹnìkan ṣe jẹ́ nìkan lọ ẹ tó wọn wá fún ṣe jẹ́ nìkan lọ yẹn ìmọ̀ ló wà o. ìmọ̀ ló bá dé bẹ́ẹ̀. so ìwọ tí o bá ní kùdẹ̀kùdẹ̀ ní àgọ́ ara nǹkan ọkùnrin oṣù dáadáa ni oníjẹ̀díjẹ̀dí ni oní ìsétọ̀ ni àbí apatẹ́sán lóní ni ó sì ní Babalado pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run. bàbá ọ̀rọ̀ spiritual ń kọ́ à ń lálàkàlà egun lé lójú oorun à ń jẹ kínní à ń jẹ tọ̀hún ìyẹn ṣe spiritual ẹ̀ mú mọ́ ni. gbogbo náà là ń ṣe ọ̀rọ̀ ńlá rẹ̀ bèrè yẹn nǹkan tọ́pìkì ńlá lọ́tọ̀ nìyẹn tó tún wá ní sub topics. ṣùgbọ́n ṣe ń ṣe. iṣẹ́ tá à ń ṣe nìyẹn ẹ tó wáyé pé òun ní àlákàlà àbó òun ń gbèrò níbi iṣẹ́ ò bọ́ sí àbó tí nílé iṣẹ́ ńláńlá iṣẹ́ ẹ̀ wá fẹ́ dàrú àbí n tó ṣe náà ni pé kò ní ibùjókòó àbí kò rọ́ láàánú. àbí kò rọ́mọ bí. àbí kò rọ́mọ bí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá wa ṣe ó ń tọ̀ yóò dúpẹ́ mi báyìí. nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. nọ́mbà wa náà ni 07031002744 07031002744 tàbí kẹ́ ẹ pé 08028121088 08028121088 08028121088 bàbá aládò. ẹ ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn o ṣẹ́dí ẹlòmíì wà tó pé nǹkan ṣe ló burú ẹ̀ pamọ́lé ẹlòmíì nǹkan ṣe wọ́n bọ̀ wọlé wọn ní ẹjẹ́ àwọn aṣàdúrà fún ẹlòmíì ẹ wò ó dàbí pé kébi máa pààyàn wọn ni má wọlé má jẹun jẹ́ kó máa ṣàdúrà fún ẹ bẹ́ẹ̀ ló ṣe rí yóò ń tò yóò kọ̀ kú dànù tó tí ma ti ń ṣèyàn ẹ jẹ́ ká wá ohun tó mọ̀ ń pa nǹkan yẹn kó tọ́jú ẹni ṣe ti yé tí ẹ máa wò pé alágbájá gbọ́dọ̀ máa ṣe é sìn ní pé mi ìfẹ́ máa jẹ ṣu mi ìfẹ́ máa gbin ṣu jíjẹ mọ́ iyẹ̀pẹ̀ ṣáà ló ń dín ṣu iyẹ̀pẹ̀ ni máa jẹ ó tọ̀ yóò kọ̀ kú dànù ni tí wọ́n ní kẹ́kẹ́ ká ṣe bó ṣe ń ṣe. kó lè bá a rí bó ṣe máa rí. wáyé kùlẹ̀kùlẹ̀ rárá kàn sí wa nílùú Abẹ́òkúta ní nọ́mbà 2 Babalado close ní ìta ọ̀sìn lẹ́yìn ilé oúnjẹ alága ní ìta ọ̀sìn ibẹ̀ lára wa àbíkẹ́ ìpín nọ́mbà yìí 08028121088 ó dìgbà kan. tó oníyan ṣe o ọlọ́bẹ̀ ṣe o láti tẹlifíṣàn àlè fún àwọn Yorùbá ìlú Abẹ́òkúta náà ní àwà tí àti wàá bá Babalado wọ́n ti ní kí ẹ pè àwọn sí 08028121088 níbi tí wọ́n á ti gbé yín débẹ̀ dáadáa lórí èyíkéyìí àìsàn tó bá ń ṣe yín tó oníjìbá yọ lọ láti tẹlifíṣàn àlè fún àwọn Yorùbá Adéròmú Kazeem lórúkọ tèmi o ọmọ ọba ní Sàárẹ̀ Olú ó dàbọ̀.